A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Lánàá ni iléeṣẹ́ ààrẹ ṣẹ́ àhesọ wípé ìjọba àpapọ̀ ń gbèrò àti san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lé márùn-ún náírà n105,000 gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àpèjúwe ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí òfegè lásán. Ìròyìn yìí tẹ̀lé àgbékalẹ̀ iye tí yóò ná ìjọba láti san owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Mínísítà fún ìṣúná Wálé Ẹdùn ni ó ṣe àgbékalẹ̀ àbájáde yìí fún ààrẹ pẹ̀lú mínísítà fún owó ìná Àtíkù Bàgúdù. Ẹdùn fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ti yọ̀ǹda gbogbo rẹ̀ fún ààrẹ, òun sì ṣetán àti dáhùn bí ìbéèrè bá yọjú. Tinubu ni a gbọ́ wípé ó ti ń ṣe àgbéyẹ̀wò èròǹgbà tí Ẹdùn ṣe àgbékalẹ̀ láìpẹ́. Ìkéde yóò wáyé lórí rẹ̀, ṣùgbọ́n ìgbésẹ̀ yìí ti wá dá àhesọ sílẹ̀ wípé mínísítà fún ìṣúná dá lábàá láti san n105,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù nínú àgbékalẹ̀ rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Ọ̀nànúgà ti ṣẹ́ wípé irọ́ pátápátá ni ìròyìn òfegè tí wọ́n ń gbé pò yẹnu. Àwọn ìgbìmọ̀ tó ń jíròrò lórí owó oṣù òṣìṣẹ́ ti wá sún ìpàdé sí òní ọjọ́ Ẹtì. Èyí jẹ́ ìgbà kejì láàrin wákàtí 24 tí ìgbìmọ̀ yìí ń sún ìpàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba orílẹ̀-èdè Saudi Arabia ti kéde wípé àwọn ti gan ni Dhul-Hijjah tí ó ṣe àpẹẹrẹ ìbẹ̀rẹ̀ oṣù kejìlá nínú ẹ̀sìn Islam. Lánàá Ọjọ́bọ̀ ni wọ́n ṣe ìkéde yìí. Ọ̀la ni yóò sàmì ayẹyẹ ìbẹ̀rẹ̀ oṣù tuntun. Bákan náà, iṣẹ́ Hajj fún 1445 AH 2024 yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Ẹtì ọjọ́ 14 oṣù kẹfà tí yóò mú ọjọ́ òkè àràfá bọ́ sí ọjọ́ àbámẹ́ta ọjọ́ 15 oṣù kẹfà. Pẹ̀lú ìgbésẹ̀ yìí ni ayẹyẹ ọdún ìmọ̀le tó tóbi jù Eid-ul-Adha yóò fi bọ́ sí ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2024. Ọjọ́rú ni ilé-ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Saudi Arabia ké sí gbogbo mùsùlùmí jákèjádò kí wọ́n kópa nínú ṣíṣe àwárí òṣùpá fún oṣù tuntun Islam. Ìgbésẹ̀ yìí ni yóò ràn wọ́n lọ́wọ́ láti mọ oṣù tí ó gbẹ̀yìn àti láti mọ oṣù tuntun tí Hijra àti ọjọ́ tí ọdún iléyá bọ́ sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti ké sí ọ̀gá ọlọ́pàá yányán IGP Olúkáyọ̀dé Ẹgbẹ́tókun kí ó lo ipò rẹ̀ láti fi ọwọ́ ṣìkún òfin mú Okudu kí wọ́n sì pè é lẹ́jọ́. Yunusa ni kọmíṣánná ìpínlẹ̀ Adamawa fún àjọ elétò ìdìbò INEC tí wọ́n jáwé gbélé ẹ̀ fún. Akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Ológunàgbà ni ó pe ìpè yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Bí ó ti sọ wípé fífi ọwọ́ ṣìkún òfin àti ìbániṣẹjọ́ mú Yunusa yóò jẹ́ ìgbọràn sí àṣẹ ilé-ẹjọ́. Yunusa ni wọ́n jáwé gbélé ẹ̀ fún látàrí bí ó ti gbìyànjú àti gba iṣẹ́ ṣe lọ́wọ́ alámòjútó ìbò Adamawa tí ó fi kéde olùdíje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Aishatu Binani gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2023 nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Adamawa. Títí di àsìkò tí Yunusa fi kéde olúborí, wọn kò tíì parí àkójọpọ̀ èsì ìdìbò. Ológunàgbà ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ìdìtẹ̀gbàjọba àti ìgbìyànjú àti yí ìlànà òfin ìjọba tiwantiwa padà. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Adamawa ti wá yọ̀ǹda ìwé àṣẹ láti fi ọwọ́ ṣìkún òfin mú Yunusa ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2024. Ilé-ẹjọ́ pa á láṣẹ fún IGP kí ó pe Yunusa sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ọ́fíìsì IGP sì gba ìwé àṣẹ ọ̀hún ní ọjọ́ 23 oṣù karùn-ún. Ológunàgbà ní láti ìgbà tí wọ́n ti jáwé gbélé ẹ̀ fún Yunusa ni ó ti na pápá bora. Ó ti gbàgbé wípé ẹnikẹ́ni kò lè sáré kọjá òfin. Ó ní ìdádúró tí wọ́n ṣe pẹ̀lú ẹjọ́ Yunusa ṣe àpẹẹrẹ ewu tí ó wà nínú ìjọba tiwantiwa orílẹ̀-èdè àti ìlànà òfin.
ẹgbẹ́ PDP wá ké sí IGP kí ó tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ kíákíá láti ṣe àwárí Yunusa pàápàá jùlọ bí wọ́n ṣe yọ́ gbọ́ wípé Yunusa ti parí gbogbo ètò láti sá kúrò lórílẹ̀-èdè kí ó má bàa ṣẹjọ́. PDP tẹnumọ́ wípé Yunusa gbọ́dọ̀ fojú winá òfin fún ìwà ìtàpá sí ìjọba tiwantiwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kò dín ní ènìyàn 42 tí wọ́n ti di olóògbé káàkiri ọ̀pọ̀lọpọ̀ abúlé tí àwọn adàlúrú ti ṣe ìkọlù ní ìpínlẹ̀ Zamfara àti Katsina. Ní ìpínlẹ̀ Zamfara, ènìyàn 12 ni a gbọ́ wípé wọ́n ṣekú pa ní Ọjọ́bọ̀ àná ní abúlé Magaya, ìjọba ìbílẹ̀ Zurmi. Lára wọn la ti rí ọlọ́pàá 7, ọmọ ẹgbẹ́ fìjìláńtè kan àti ará ìlú 4. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Muhammad Shehu Dalijan fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lálẹ́ àná. Ó ní lótìítọ́ ni àwọn adàlúrú ṣekú pa àwọn òṣìṣẹ́ ọlọ́pàá. Ó ní àwọn adàlúrú tí wọ́n lé lọ́ọ̀ọ́dúnrún ya wọ inú ìlú pẹ̀lú ọkọ̀ alùpùpù. Wọ́n yíká àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n fi mú 7 nínú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá balẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ sì fi ara pa. Ó ní inú àwọn adàlúrú yìí kò dùn sí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá nítorí ìdáwọ́kọ̀ tí wọ́n ń ṣe fún wọn láti bíi ọdún 2 sẹ́yìn tí wọ́n ti darí ọlọ́pàá sínú ìlú. Dalijan ní àwọn adàlúrú yìí ya wọ inú ìlú láàrin aago 5 kọjá ìṣẹ́jú 10 òwúrọ̀ nígbà tí àwọn ará ìlú ń gbáradì fún ìrun Zubhi. Ó ní àwọn jàǹdùkú yìí dáná sun ilé 2, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ibi ìkóúnjẹ pamọ́ sí. Bákan náà ni wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ràkúnmí àti màálùú wọn lọ, ṣùgbọ́n wọn kò jí ẹnikẹ́ni gbé. Kọmíṣánná ní nígbà tí àwọn adàlúrú ya dé, àwọn ará ìlú ya wọ inú igbó lọ. Nígbà tí wọ́n padà dé tí wọ́n kà wọ́n níkọ̀ọ̀kan ni wọ́n ṣe àwárí wípé ènìyàn 12 ti di olóògbé, lára wọn ni ọlọ́pàá 7. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àbájáde ìwádìí tí wọ́n ṣe sí ara òkú olóògbé olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad ni ó ṣe àfihàn ohun tí ó ṣeé ṣe kí ó jẹ́ okùnfà ikú rẹ̀. Èsì àyẹ̀wò autopsy sọ wípé wọn kò rí àrídájú ohun tí ó ṣekú pa á, ṣùgbọ́n ó ṣeé ṣe kí ó jọmọ́ ràbàràbà egbòogi olóró. Ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìpínlẹ̀ Èkó LASUTH sọ wípé àwọn ṣe àyẹ̀wò sí ẹ̀jẹ̀, egungun, ẹ̀dọ̀, kíndìnrín àti ọkàn Mohbad. Ìwádìí sì sọ ọ́ di mímọ̀ wípé Mohbad ní ìfarapa ní apá ọ̀tún rẹ̀. Nígbà tí wọ́n wú òkú rẹ̀ ni wọ́n ṣe àkíyèsí wípé ó ti ń bàjẹ́. Wọ́n ní wọn kò rí àpẹẹrẹ wípé wọ́n tọ́jú ẹ̀ǹbámú òkú rẹ̀ kí wọ́n tó sin ín, ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ 7 tí wọ́n sin ín ni wọ́n wú òkú rẹ̀ fún àyẹ̀wò. Yàtọ̀ sí ìfarapa tí wọ́n rí ní apá ọ̀tún rẹ̀, wọn kò ṣe àkíyèsí kankan tí ó ṣe gbòógì ní ara rẹ̀ tí wọ́n lè dìrọ̀ mọ́ wípé ó ṣe okùnfà ikú rẹ̀. Wọ́n ní ó ṣeé ṣe kí ìjayà dé bá a látàrí àwọn egbòogi tí ó lò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.